ló lè fi ṣúgà sẹ́nu? Ta ló lè fi ṣúgà sẹ́nu? Òtútọ́ bí ò lóyún bí ò lárùn. Ajẹ́ kó parọ́ Kasinati kọ́. Ṣé babaláwo gbóyìnbó ni? Babaláwo gbóyìnbó mo lọ school I go to the school. I go to the school. Bàbá, kí ni òyìnbó bí ikú ilé ò bá pani tòde ò lè pani? If the death of the house is not keep person, the outside will not keep person. Yorùbá òun ni Tifá. Ifá Okay. ògbóyìnbó. Yorùbá ni Tifá. Ètò ọ̀rọ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. Kasinati ọmọdé Bẹ́ẹ̀ni lọ́wọ́ àti Táyé ṣé bọ́n ṣe bí wọn rèé? Kí ló fa ìpèníjà yẹn gangan? Ṣé dádì wọn rèé? Èmi ní ọkọ ẹ̀ láti bí 30 ọdún sẹ́yìn. 30 ọdún. Látara èèyàn ló ti rí he. Tọ́lọ́hun ò wá pé kíyẹn náà bímọ ó bẹ lọ́hun dọ́dọ̀ bàbá ẹ̀ ní. Látara èèyàn ní kì í ṣe pa bí báyìí o. Bí orúkọ tèmi náà ń jẹ́ Aishif Dr. Awofọlájì Kashimawo. Awofọlájì wo ń bẹ̀? Mọ́sálásí Jímọ̀. Níbo? Ní Gbàgùrà. Awofọlájì ní Gbàgùrà. Bẹ́ẹ̀ni o. Bàbá, ọmọ Awofọlájì lèmi náà. Ilé Awofọlájì tí bàbá ń sọ yìí, ìyá mi lọ sí síwájú bẹ̀ tó ń já iná. Àyìnà. Bẹ́ẹ̀ ni. Nọ́mbà tí Táyé ń kọ́. 091 091 61 81 2845. Ẹ mọ nọ́mbà ìyàwó yín lórí. Kí ló ṣe? Nọ́mbà 4. Kò dẹ̀ sí ti. Ó yẹ sọ nọ́mbà ìyàwó nọ́mbà 1. Àwọn ti kú. Ẹ sọ nọ́mbà 2. Nọ́mbà 2 ò tiẹ̀ sí ilé mọ́. Nọ́mbà 3. Nọ́mbà 3 náà ti travel. Nọ́mbà 4. Kasinati ọmọdé jọjọ. Ètò ọ̀rọ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. Ọ̀gá lára gbogbo ẹ̀yin kọ́ ni ìyá àbèjì tí ara yín sanwó iléèwé yín. Àwa bá àǹtí Táyé lèní ni àǹtí Táyé tá a rí ní Ìjẹ̀mọ̀ tán ní ìpèníjà imú àti màmá kan táyìn lọmọ wúrà kì nígbà ayé wọn torí wọn láyé wà ń bì. But ẹ̀yin boys kò ní dá kí n wá bí kí n má ju nǹkan kan lẹ̀ ẹni tó bá lè sọ̀rọ̀ elédè òyìnbó. Àmì onígbó kàwé bí onígbó kàwé àjọ máa wò náà ni ó yẹ sọ English kájọ kàwé. Bóyá onígbó kàwé. Bí a kò kàwé àjọ máa jọ wò náà ni. Ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùṣán ọmọ burúkú kò yá lù pa. I go school I no pembe. Black banana e no fit shop. Ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùṣán ọmọ burúkú. Ta ló máa mú kókó? Èmi máa mú kókó. Wá ìwọ olùgbọ́ mi máa ronú nípa ipa tó ń kó nígbésí ayé nígbà tó wà ń bẹ̀. Máa rántí ipa tó lè ṣe nígbà tó bá lọ tán káyé lè rántí ẹ. Ohun tá a ṣe lọ́sẹ̀ tó kọjá èní ló pọ́jọ́ 7. Ẹnìkan ló kọjá yìí tó wá ń kọ nínú àwọn orin tá a ti kọ. Ó ń béèrè pé ta ló máa mu kókó? Ta ló máa jẹ mọ́ínmọ́ín? Ẹ gba ilé ìkẹsọ́ lédè òyìnbó. Bí ikú ilé ò bá pani tòde ò lè pani. Dead is killer for house. If the death of the house is not keep person, the outside will not keep person. Kí ni òyìnbó inú? Stony àbí inú stonus. Nurse. Inú kì í bàjẹ́. Dúró. Ẹ lè rí wàhálà, ẹ lè rí dá. Sórí pé mo Ifá orí mi rèé o. Ṣé babaláwo gbóyìnbó ni? Babaláwo gbóyìnbó mo lọ school I go to the school. I go to the school. Ẹ bá mi sọ̀rọ̀ elédè òyìnbó.
ṣé lédè òyìnbó mo gbọ́ mi ìkàwé bẹ́ẹ̀ mo gbọ́ fọ̀sẹ̀ ẹ gbọ́ Yorùbá òun ni Tifá Ifá ògbóyìnbó Yorùbá ní Tifá. ẹ bá ń wá ṣìnàpù kan kára ẹ gba bàbá ẹja àwa la sọ ń ta nínú nílẹ̀ Yorùbá tiwa gangan rè gbogbo ìtókù yẹn wọ́n mú wá fún wa ni wọ́n ti fún tilẹ̀ nílẹ̀ gbogbo ìwọ tó ń wètò yìí pátá ò ní kú àkúrun. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo ètò Kazlati Sugar, mo kí gbogbo yín pátápátá, ilé oníkálukú wa á tòrò, àdúrà gbogbo wa gbàlagbọ́ Ọlọ́run. Owó òun la fi ń wo ètò yìí, owó náà kò ní wọ́n gbogbo wa o. Àrítajé ṣe, Ọlọ́run á wọlá torí Ifá kan sọ, ó ní ṣojú dèmí ṣẹ̀yìn dèmí, díáwó ṣúgà, ó ti ṣọmọ lójú òyìnbó. Wọ́n ní kó kàn lẹ̀ ẹbọ ni kó yá wá ṣe, bọ́ bá po tí ilẹ̀, kọ́ pògì ilẹ̀, bí wọn bá rí ṣúgà, wọ́n máa dúró dè ní. Lágbọ́lọ́n lágbé Elédùmarè, èrè wa á tó wa lọ́wọ́. Ọkùnrin obìnrin tó ń wètò yìí gbogbo orí ajé á tó wa lọ́wọ́, èrè ọlá á tó wa lọ́wọ́. Ọlọ́run á wọlá ọjọ́ òní wípé ní ọjọ́ Jímọ̀ òní Jímọ̀ olóyin ló máa jẹ́ fún wa. Mọ́tò kì í pa ọmọ onílé ẹ sọ lédè òyìnbó. Mọ́tò can never kill son of the house. Kò ń ṣe ọmọ gangan azin kòkòrò tó máa ń rìn nílé ọmọ nílé là ń sọ. Ọmọ nílé. Olóhùn agbérin tó ń fa gbogbo etí mọ́ra ṣètò bí ẹni orí ẹ̀ yàtọ̀. Kazlati onígòjé ìgbádùn tẹ́nìkan kì í gbọ́ kó má tàjírí pé. Ta ló lè fi ṣúgà sẹ́nu? Òtútọ́ bí ò lóyún bí ò lárùn. Ajẹ́ kó parọ́. Kazlati kọjá ilé tó ayé fọwọ́rọ́. Àǹtí Táyé Ìjẹmọ̀ la wà lọ́dọ̀ wọn lónìí. Ìdáyé ọ̀sẹ̀ tó kọjá ni mo fi àǹtí wọ̀nyí lórí fọ́nrán. Báyìí ẹlẹ́yinjú àánú tẹ́ ẹ fẹ́ bá mi mú ìtẹ̀síwájú dé bá iṣẹ́ àǹtí Táyé. Ẹnìkan wo fọ́nrán àǹtí ó lóun ti mọ̀ wọ́n láti 30 ọdún pé bọ́n ṣe rí gangan rèé. Àwa kàn rìn pàdé wọn lọ́sẹ̀ tó kọjá ni. Màmá kan náà tún wà tí mo rí lọ́jọ́ yẹn nínú màmá tí Àyìnlá Ọmọwúrà kì nígbà ayé ẹ̀. Àlíhájà Musiliatu Àjọkẹ́ òyìnbó ọlọ́tí níta àbáyìnbó. Mo ń gbọ́dùn yín ìyá mi. Màá kájàpọ̀ kì í tọ́tí ilé mi. Ó jẹ́ bó ṣe mi ìṣe mọ́sílì ìtajà o. Màá sọ ní ìdásí èrè ọkọ̀ ti jáde kí kálukú máa wọlé wá. Màá lọ bó sí ayé àgbọ̀ péyàwó mi ṣojú méjì. Tọ́tún tó sì lójú àtọ̀tí. Ojú ọlọ́tí ó gbébi kan. Má lọ́jọ́ jìnnà lórí owó mi ni o. Alẹ́ ayílálẹ́ mi jẹ́. Alẹ́ làwà jẹ́ nínú ṣọ́ọ̀mọ̀ mi ní kò ní pé kìíní nù. Màmá ẹ̀yin ni Musiliatu Àjọkẹ́. Èmi wà. Àyìnlá kì í. Ẹ̀yin ìyá mi tí mo wà pẹ̀lú wọn lónìí, bí ẹ̀yin bá ń jó sórin Àyìnlá Ọmọwúrà yìí, tẹ́yin wá sáyé tí Ọlọ́run ṣe ọmọ fẹ́yìn, ẹ rántí ẹni tó wá sáyé tí ò ní rárá, ẹ rántí ẹnìkan tó wá sáyé tó jẹ́ pèníjà tó ní a lè gbé sẹ́gbẹ̀ tiyín, ẹ rántí ẹnìkan tó jẹ́ pé tí gbogbo ayé bá ti wò lókèrè wọ́n máa wò pé kí ló ṣobìnrin yìí. Torí ìdí èyí ẹ máa rántí pé tiyín tì ṣì dáa ju ẹnìkan lọ o. Ẹ wo bí gbogbo yín ṣe dúró, ta lè a lè gbé sẹ́gbẹ̀ àǹtí Táyé Ìjẹmọ̀, Táyé tí Kẹ́hìndé ò sí mọ́, Táyé tó jẹ́ pé kò sọ́mọ́ ṣùgbọ́n ń pè ní ìyá mo dúpẹ́. Inú ẹ wo pò tọ́lọ́run ọba fi sí. Dúpẹ́ yẹn rèé, ṣé ọmọ ẹ̀gbọ́n wọn rèé,
àǹtí Dúpẹ́ yìí máa má kan nọ́mbà wọn lẹ̀. ṣùgbọ́n arábìnrin kan wà tó ń jẹ́ Táíwò Òjìkùtù èjìrẹ́ òyìnlá kí ẹdún jọ bí ọba ọmọ ọ̀bẹ kìsì bẹ́ṣẹ́ tó fẹsẹ̀ méjèèjì bẹ́ tó bẹ́ sílé alákìsà ó sọ alákìsà dónígbàṣọ mú mi kí n bẹ́ẹ̀ relé náà mi kí n padà sẹ́yìn èjìrẹ́ wùn mí lọ́mọ nígbà tí èjìrẹ́ òyìnlá kí Táíwò Òjìkùtù tó wo fọ́nrán àǹtí Táyé ló bá ní káàsì kí ló fẹ́ ká ṣe nọ́mbà ní kí n bá wọn fún wọn ní 50,000 naira ìyá mi Táíwò Òjìkùtù wọ́n ní fún wọn ní 50,000 arábìnrin kan tún wò ó àwọn ní má dárúkọ àwọn ní gbogbo ìgbà ló máa ń bá a dá ṣètò yìí àwọn náà sẹ́ndí 30,000 tán ní kí n bá wọn fún wọn ìgbà tí arábìnrin kan tún wò ìjìrẹ́ làwọn náà àwọn náà tún ní kí n bá wọn fún wọn ní 15,000 naira bí ìyá wa àdínì ètò yìí Alájà Sekinat Lawal Warafanahu Mọ̀kánú Àlẹ́yà làwọn náà bá wọn ní fún wọn ní 20,000 ó jẹ́ 115,000 ni wọ́n ní kí n kó fún àǹtí Táyé ṣùgbọ́n àǹtí Táyé wá fẹ́ sọ àkáǹtì nọ́mbà tí Dúpẹ́ torí mo sọ lọ́jọ́ yẹn wọ́n pè wọ́n ní ìyá mo Dúpẹ́ kì í ṣàwọn ló bí àǹtí Dúpẹ́ owó dà ni mo ń béèrè lọ màá kó gba ti fún ẹ̀hún. àǹtí kan wà tí wọ́n fi ń pè wọ́n tó ń jẹ́ ìyá Dúpẹ́ gbogbo 150,000 yẹn rèé. ìdúpẹ́ lóore káyọ̀ adéolúkà àtọ̀gbọ̀gbọ̀rọ̀ ìdọ̀dún ìdọ̀yọ̀ ọlọ́kànlá aláṣọ ìkẹ́kẹ́ níbi ìdìbò sílé ọlọ́kùnrin nípa alákùnrin lè gbígbà ọjọ́ ìdókòtò lọ́kọ̀ọ́jọ́ ẹ̀rọ oríbi ọ̀rọ̀ ẹ̀yìn ìkéde ìdúpẹ́ yọ̀rọ̀ àrùn yọ̀rọ̀ adákọ̀rọ̀ rẹ̀ àrùn ìṣúwàkù àrùn ọlọ́rọ̀ àrùn ọlọ́sẹ̀ akẹ́kọ̀ọ́ burúkú pẹ̀lú ìkẹ́lù. ṣé dáàdì wọn ni. bàbá ẹni sá. èmi ní ọkọ ẹ̀ láti bí 30 ọdún sẹ́yìn. 30 ọdún ṣáà ni ìyàwó àkọ́kọ́ àbí ìyàwó kejì. ipò kẹrin ló wà ní ìyàwó mi. ẹ nífẹ̀ẹ́ wọn gan. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló bá mi tọ́. kábíyèsí Ọlọ́run. tèmi náà dẹ̀ ń tẹ̀lé kiri gbogbo ibi tó bá ń lọ pé àfikọ́ lọ́run ṣe kó bímọ bí ó bá tiẹ̀ pọ̀. ṣé bẹ́ẹ̀ ìfẹ́ wọn náà rèé. lágbára Ọlọ́run nítorí pé òun fún rẹ̀ kò lè mọ bí nǹkan yẹn ṣe rí kò lè mọ bí ẹnu yẹn ṣe rí rárá látara èèyàn ló ti rí he tọ́lọ́run ò wá pé kíyẹn náà bímọ ó bẹ lọ́run dọ́dọ̀ bàbá ẹ̀ ni lẹ́yìn tó ṣiṣẹ́ ìfóhùn òun náà ò bímọ ó parẹ́ síbẹ̀ ni. látara èèyàn ni. látara èèyàn ni kì í ṣe pa bí báyìí o. ìdààmú ẹ̀ níyà ẹ̀ kó títí tí ìyá yìí dé nípa súnfísọ́hùn ìyá yìí dolóògbé láì tí ìpọ̀jù ọdún kan tán tó hospital yẹn dé ìdí àràbà náà ti ṣiṣẹ́ yìí lẹ́kọ̀ọ́. ẹ ṣàlàyé báwo lẹ ṣe ń bàbọ̀ yín lọ́kọ wọn ẹ tún ọ̀rọ̀ yẹn mú láti. èmi ni ọkọ Táyé Lolúwèjì tí orúkọ tèmi náà ń jẹ́ aishi Dr. Awofọlájì Kashimawo. Awofọlájì wo ń bẹ̀. Awofọlájì Kashimawo ní mọ́sálásí Jímọ̀. níbo. ní Gbàgùrà. Awofọlájì ní Gbàgùrà. bẹ́ẹ̀ni o. ilé Awofọlájì. bẹ́ẹ̀ni Agbódá Ìgbọ̀fá. bàbá tá a bá dé mọ́ṣáláṣí yẹn. bẹ́ẹ̀ni. ilé Awofọlájì yẹn wà lẹ́yìn mọ́ṣáláṣí. tẹ́ ẹ bá ti kúrò ní step àkọ́kọ́ tí wọ́n mọ lé mọ́ lára. bẹ́ẹ̀ni. tẹ́ ẹ bọ́ sí step kejì ẹ gùn step yẹn sókè ẹ fẹ́ sí step Akóredé mọ́ṣáláṣí Akóredé tẹ́ ẹ bá ti gùn step Akóredé tán agboolé mi lẹ̀ ń wò mí. bàbá ọmọ Awofọlájì lèmi náà. ilé Awofọlájì tí bàbá ń sọ yìí ìyá mi lọ sí síwájú bẹ̀ tó ń jẹ́ Àìná. Àìná. bẹ́ẹ̀ni. Àìná kẹ̀kẹ́ lẹ́gùn. òun jẹ́ ọmọ àbúrò Ọ̀kẹ́ Fọlájì. kábíyèsí o. Àìná ní bàbá tó bí Àìná ló wà ní ipò kẹta sí Ọ̀kẹ́ nínú ọmọ ìyá ẹ̀. bàbá Awofọlájì. bẹ́ẹ̀ni o a pè méjì ń Gbàgùrà. orúkọ yìí ò pé méjì o bàbá tó bí ìyá mi nìyẹn o. àṣà àǹtí Táyé tèmi ń ròyìn fún gbogbo ayé àṣẹ bí mi ló fẹ́ láti bí 30 ọdún sẹ́yìn. ẹ wo ilé ayé o ṣe rí ilé ayé o èmi ò mọ bàbá tẹ́lẹ̀ ìní ni mo tó mọ̀ wọ́n o. ìdí nìyẹn tí mo fi ń sọ fẹ́yìn èèyàn pé ẹ jẹ́ àgbélé ayé ṣe rere. ó ní Ifá ni bàbá tó bí ìyá mi. èmi ni olúwo fún Gbàgùrà kẹfà ní tòtí gbogbo ilẹ̀ Gbàgùrà tó. ṣó mọ bí ń gbà tá à ń bọ̀ ń bí
sórí páwọn onífà kan mo ti ra ṣìnáàpù fún wọn bẹ̀yẹn orí pọ́n ti ṣàdúrà ṣé mi mọ̀ pé ọkọ wọn máa dúró lẹ́nu tó jó nífà gbogbo ìwọ tó wá fẹ́ bá mi ran ìdílé yìí lọ́wọ́ ìwọ náà ti rí pé ìdílé tèmi ní ọ̀tọ̀ ni ohun tá a gbé wá lónìí tẹ́lẹ̀ ẹ tún wo ohun tọ́lọ́run ní kárí o ìdí nìyẹn tí mo fi máa ń sọ fáwọn èèyàn tó bá ń rí mi bí ẹni tó lè yanjú ọ̀rọ̀ ayé wọn èmi náà ní tèmi lára ọ̀pọ̀ ẹbí tèmi náà ló ń fẹ́ràn lọ́wọ́ mo lábúrò abẹ́ bíríìjì làbúrò tèmi ti ń tajà bí ìwọ bá ń sọ fún mi pé o fẹ́ ṣí ṣọ́ọ̀bù ṣábùrò tèmi ní ṣọ́ọ̀bù mo tún lábúrò ọkùnrin kan tó wà ní ìpèníjà lọ́wọ́lọ́wọ́ mo gbé ìpèníjà tàwọn ẹbí tèmi sẹ́gbẹ̀ẹ́ mò ń ṣe tàwọn èèyàn mo nígbàgbọ́ pọ́lọ́run á ṣe tèmi bó bá pẹ̀lú ẹni tó ń retí pé Kastnat ló fẹ́ tún ọ̀rọ̀ ayé ẹ̀ ṣe èmi gun ògbé tèmi lọ báyàn lọ́mù ń gbé lọ bá níjẹta mọ́tò mi wà nílé mẹkáníìkì látàárọ̀ ṣúlẹ̀ lórí nǹkan kan tán la fẹ́ tún ṣe ń bẹ̀ ńgbà tágbára ò sí ìgbà tó tó àkókò kan mo ní ẹ ṣì páàkì ẹ̀ padà jẹ́ kí n ṣì mánéèjì ẹ̀ kí n jíṣẹ́ tó rí rán mi bẹ́ẹ̀ làwọn kan fowó rán mi kí n fáwọn èèyàn má rí mi bí ẹni tó lè yanjú ọ̀rọ̀ ayé ẹ̀ èmi náà ní tèmi lára Ọlọ́run ni mò ń gbé tèmi lọ bá àǹtí Táyé fẹ́ sọ àkáǹtì nọ́mbà wọn sìn gbogbo ìwọ tó bá tún fẹ́ bá mi múràn lọ́wọ́ bá wọn. 14 56 05 33 01. ẹ tún pèsè. 14 56 05 33 01. Dúpẹ́ Àríkẹ́ Akínọlá. báǹkì yẹn kọ́. Access Bank account number náà lẹ ti gbọ́ yẹn tẹ́ bá fẹ́ ṣe support now nọ́mbà tí Táyé ń kọ́ nọ́mbà tí wọ́n yẹn ni kẹ́ máa pè tẹ́ bá ti ń fowó síbẹ̀ kí ni nọ́mbà tí Táyé. 091 61 81 28 45. ẹ mọ nọ́mbà ìyàwó yín lórí. kí ló ṣe. nọ́mbà 4 àbí nọ́mbà kí ló wà. nọ́mbà 4 ló wà nínú ìyàwó mi kò dẹ̀ sí ti. ó yẹ sọ nọ́mbà ìyàwó nọ́mbà 1. àwọn ti kú. ẹ sọ nọ́mbà 2. nọ́mbà 2 ò tiẹ̀ sí ilé mọ́. nọ́mbà 3. nọ́mbà 3 náà ti travel. nọ́mbà 4. bàbá ẹ bá mi gbàdúrà fún màmá wa kan Táíwò Òjìkùtù wọ́n fún wọn ní 50,000 naira. Mr. Táíwò Òjìkùtù àdúrà àgbà o gbogbo ìṣòro ayé ẹ Ọlọ́run á bá yanjú ẹ. wọ́n jèrè àwọn ọmọ wọn àwọn ọmọ wọn wọ́n kìdá. wàá jèrè ọmọ ìwọ náà á jèrè ara ẹ ó ní fẹsẹ̀ kọ́kù bọ̀ọ̀lù òyìnbó tó lọ yẹn. obìnrin kan tọ́lọ̀ mọ̀ náà fún wọn 30,000 obìnrin kan tọ́lọ̀ mọ̀. èyí tó ti dánú ọ̀rọ̀ yóò ní dojúrú. obìnrin kan náà ń jẹ́jì rẹ̀ yẹn fún wọn ní 15,000 èjì rẹ̀. gbogbo ẹni tó dá sọ̀rọ̀ yìí lọ́lọ́run máa dá sọ̀rọ̀ ẹ̀ nírí irinṣẹ́ yín ò ní dojú ìjà kọ yín ẹ jí láyọ̀ ẹ sùn láyọ̀ ẹ wà ní ronú sùn ẹ ní dájú ké. ẹ bá ń gbàdúrà fàlájà Sekinat Lawal náà Sekinatu Lawal. alájà Sekinat Lawal. ìyá àdínní ètò yìí 20,000 là ń fún wọn. ibi tẹ́ ẹ ti mú owó yìí ọ̀pọ̀ ló máa rọ́pò ọ̀pọ̀lọpọ̀ àrọ́pò ẹ ọwọ́ yín ò wà ní máa kan sàlẹ̀ àpò. àwọn Fọlájì. ẹ̀mí Adéjòjò Àyìnà àwọ̀ Fọlájì lórúkọ ọkọ ẹnìkan bẹ́ẹ̀ni ó fi ti bàbá ẹ̀ pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ni níbi sàré yẹn. bẹ́ẹ̀ni wọ́n wà ń bẹ̀. ṣé wá rí sàré yẹn ìkan nínú àwọn olólùfẹ́ ètò yìí ni wọ́n ní kí n ṣe síbẹ̀ ní nǹkan bí ọdún 3 sẹ́yìn Adébísí Abibat Adébùtù nígbà tí mo lọ ṣètò lórí sàré ìyá mi ìyẹn ti pọ́dún 4 báyìí ládébùtú wá pè mí pé káàs mo fẹ́ kẹ́ ẹ tún sàré ìyá yín ṣe làwọn wá fowó ránṣẹ́ láti ìlú òyìnbó lèmi fi wá òbí kò ń ṣorúkọ ìyá mi nìkan ni màá kọ àtọkọ wọn jẹ́ ń forúkọ bàbá wọn sí torí lè bàbá wọn la sí wọn sí ló fi jẹ́ pé ẹ lórúkọ yẹn ń bẹ̀. nínú gbogbo ọmọ tí Àyẹ̀wò fi sílẹ̀ kò sí ní tí ẹbí gbádùn ẹbí Àyìnà. sẹ́rí bàbá ìkan náà ọmọ Àyẹ̀wò rẹ̀ Olúyẹmí Fọlájì. rárá o tó ń ṣe bíríkìlà. bíríkìlà lélẹ̀ náà kí n tó mú wá sí iṣẹ́ yìí bíríkìlà ni bàbá tiẹ̀ ṣẹ́rẹ́lẹ̀ ọmọ rẹ̀ bọ̀dá Yẹmí lélẹ̀ ṣẹ́rẹ́lẹ̀ bíríkìlà ni ìdí bíríkìlà lèmi ti mú pé ìwọ wá ṣiṣẹ́ yìí tó dẹ̀ ń ṣiṣẹ́ yẹn bàbá ṣẹ́ tiẹ̀ rí nǹkan tó ṣe léyìí Fọlájì lórúkọ bàbá wa ó wá change orúkọ bàbá wa sí Fendi. tẹ́lẹ̀ gbogbo bí tí nǹkan bá pọ̀ bá a bá ṣe fẹ́ la máa ṣe kó tó ti má bàjẹ́. mo wá ń bá ọjà pé o sorúkọ bàbá tèmi de tó bá máa ní sá lóun sunko Fendi instead kò ní sunko Fọlájì. bàbá arákùnrin kan wà láti ìlú òyìnbó lára àwọn tó ń dá sétò yìí ni
mmg lórúkọ ọkùnrin yẹn ni mo fún yín láṣọ. mmg nílùú òyìnbó. gbogbo ibi tó lọ́wọ́ dé oníwédé tó tegbòdé ìbàjẹ́ ò ní wọbẹ̀ o. ẹ ṣe ẹ̀yin ẹgbàá gbàdúrà fún mmg. ó ní ṣàgbàpọ̀ ayé ò ní mú ẹ ó ní rí wàhálà ó ní rí ìdààmú. ẹ ò ní bàrà mọ́ ẹ ò ní ìṣòro ẹ ò jẹ́ ìdíbò yìí ẹ ò ní sábà ní òrìṣà báyìí lọ́wọ́ rà ẹ ò ní bàrà mọ́. ó lè kọ́ lè sùn ó lè ṣàṣẹ tí ó lè pa sílé ìyàwó adéláyọ̀. àdúrà rẹ̀ gbà ó lè rówó tí o nìwọ́ mọ́ ṣe ó ní wàhálà sí àti ìṣẹ́ra arógbó ọ̀nà rárá yẹn wà á má rí ṣe o. ìyájẹ́ àmúsílẹ̀ àtàjọkẹ́ nínú àwọn táyìnlọ́mọ wúrà kì nígbà tó wà láyé obìnrin kan wà tí ó ń ṣèrántí ọkọ ẹ̀ pópé ọdún kan tọkọ ẹ̀ jáde láyé nínú oṣù tá a wà yìí ọjọ́ keje nínú oṣù tá a wà yìí ló pé ọdún kan tí ọkọ ẹ̀ jáde láyé ó wá ní báwọn fún àwọn opó mẹ́ta ní 50,000 àti fún màmá wa kan nìkan ní òkè àgọ́ òwú lánàá. màmá ẹgbà obìnrin yẹn 50,000 nìyẹn ẹ bá ń gbàdúrà fóbìnrin yẹn kẹ́mi ẹ̀gùn lóyìnbó ló wà kó má ṣopó mú. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ làkúnkì mmg láti USA lájà Sekinat Lawal títí dórí ìyàwó Táíwò Òjìkùtù èjìrẹ́ òyìnlá kí ẹdúnjọ bí ọba ọmọ ọ̀bẹ kìsì bẹ́ṣẹ́ tó fẹsẹ̀ méjèèjì bẹ́ tó bẹ́ sílé alákìsà tó salákìsà dónígbàṣọ mú mi kí n bẹ́ẹ̀rẹ̀ lẹ́nà ní kí n padà lẹ́yìn gbígbórin kọ́lá fi ń bí ẹdúnjọ bí gbígbére kọ́lá fi ń béjì rẹ̀ ẹ̀ ń tọ́lọ́ ń bá kejì rẹ̀ mọ́ ó máa béjì rẹ̀ òun ṣe béèyàn ṣe lè jáàkì tó ló ń dìtámìnì èjì rẹ̀ tó máa bí ẹlòmíì ò lágbára jáàkì rárá ó kàn lè ṣọwọ́ kan ni ọwọ́ kan lè béjì rẹ̀ ọwọ́ méjì lè béjì rẹ̀ ọwọ́ mẹ́ta lè bí èèyàn mú látẹ̀yìn ò sọ pé kó béjì rẹ̀ ó lè jẹ́ èèyàn kan lè fi sí kó kàn ṣe gbẹ̀ ó dèjì rẹ̀ ó dẹ̀ lè jẹ́ gbẹ̀gbẹ̀ ó dèjì rẹ̀ ó dẹ̀ lè jẹ́ gbẹ̀gbẹ̀gbẹ̀ ó dèjì rẹ̀ ó dẹ̀ lè jẹ́ gbẹ̀ 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 kí ló dé tẹ̀ ń ṣe gbẹ̀. láti lókè òwò fọ̀ ó bí ìwọ wá kélé. èyí tẹ̀jẹ̀ ìjókòó yóò ní ke ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ kù láti kékeré. bí o bá ní àwọn arúgbó máa mú dùnú bá wọn. lára ohun tó dára jù tá a lè fi ohun tá a ní ṣe ni ká mú dùnú bá àwọn arúgbó wa. ọ̀sẹ̀ tó kọjá ni mo ti ní mò ń bọ̀ níjẹ̀mọ̀ a dẹ̀ sì ń bọ̀ ń bí ṣùgbọ́n àwọn tán sì rán mi sí rèé mo sì ń sọ fẹ́yìn ìyá wa yìí sẹ́ pé a sì máa wá sí jẹ̀mọ̀. màmá ẹ bá ń gbàdúrà fún mmg. ó ní ṣàgbákò ayé ò ní mú ẹ ó ní rí wàhálà ó ní rí ìdààmú. tó bá ṣètò lórí rédíò tó bá ṣètò lórí àtẹ̀gùn á dàbí pé kó máa lọ mọ́ ètò ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni ìṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ni fọkànbalẹ̀ wà.